orí ìyá orí bàbá ní ilé bàbá mi olóògùn là ń jẹ. My father was Olówó Àpáta II. He died in 1979. Ìdílé tó kàn wọ́n jẹ ilé bàbá mi. Nígbà táwọn kò tó ọlọ́run sí òun náà lọ́wọ́. Àwọn ìdílé tó wá kàn rí. Mi ò ní bẹ̀rẹ̀. Ọmọ mi ní ìdúgbò bí ní bàbá mi. Ní àwọn àbọ̀lọ́dọ̀ ọ̀hún ọ̀fìgbàgbé ọjọ́. Àti gbogbo àwọn afọmọdé pé wọ́n pàdé ilé ní òòlù nílé ìṣà láti lọ́dọ̀ kábíyèsí nìyẹn. Ọjọ́ yẹn ni kábíyèsí fọwọ́ sí. Ó lè sẹ́yìn ìwé wọn ṣe kọ́kọ́ tó wà lórí ìwé ìgbà tí ọmọ ti lọ́kọ̀ sọ̀dà. Àkókò ìgbòkìá ọmọ àkókò ìgbòkìá ó ti fọwọ́ sí ìlànà rẹ̀. Mo bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run méjì. Wọ́n sì ìwé kan bàbá ní olówó ìwé is now a permanent member of the country of Ọba. So, wọ́n ń sọ fún wọn lọ, wọ́n ti mọ ọmọ akáàkiri wọ́n wá sí ìlú ìlú Jésù. Ìgbẹ́ni máa ká àbọ̀wọ̀. Tí a bá rí àwọn ọmọ àtẹ́jú ìgbà wù wọ́n, wọ́n máa rìn àti ìjọba wọlé ìjọba jáde ní òdìdó ìlú Jésù. Láti sọ pé wọ́n lè sọ fún wa pé bẹ́ẹ̀ ojú ìdí ọ̀rọ̀. Ìfẹ́ afẹ́lọ́wọ́ àti afẹ́lẹ́lẹ́ àti afẹ́lẹ́lẹ́. Àwọn náà tó ní wò lẹ́tì lọ bẹ́ẹ̀. Ohun tí mo fi dúpẹ́ ní gbogbo ọwọ́ gbogbo ẹ̀yin bàbá mọ̀mọ́ òun ni wípé ohun tá a ṣe léyìí wọ́n máa ṣe bẹ́ẹ̀ náà o. Mo sì dúpẹ́ lọ́wọ́ ìjọ Ọlọ́run ẹnu ṣé o. Kò sí ìlú ńlá ọmọ ńlá ló wà. Má bọ̀ ẹ̀yà. Ọní bí àìsáyà nínú